This shout-out is dedicated to Adeola Animasahun, the wife of Bakare, on her 40th birthday on this day, 12th September 2024. Congratulations! Badele Arolu o, Badele Arolu. Badele Arolu o, Badele Arolu. Òjò ló rọ̀ tí ò dá o, Badele Arolu. Badele Arolu o, Badele Arolu. Badele Arolu o, Badele Arolu. Òjò ló rọ̀ tí ò dá o, Badele Arolu. Ìwọ ló lòdì o, ìwọ ló lòdì o, ìwọ ló lòdì o, ìwọ ló lòdì o, ayagbọ́ làwọn Bakare, ìwọ ló lòdì o, 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 ayagbọ́ làwọn Bakare, ìwọ ló lòdì o. Ìbàdàn ti wá, owó la fi ṣayẹyẹ. Ìbàdàn ti wá o, owó la fi ṣayẹyẹ. Ẹni tí olówó kò lè gbé Ìbàdàn. Ìbàdàn ti wá, owó la fi ṣayẹyẹ. Ogun òkó wọn rí, ogun òkó wọn rí. Ìran Ìbàdàn yìí ṣẹ̀rú ẹnì kọ̀ọ̀kan. Ogun òkó wọn rí rárá. Ogun òkó wọn rí, ogun òkó wọn rí. Ọmọ Ìbàdàn yìí ṣẹ̀rú ẹnì kọ̀ọ̀kan. Ogun òkó wọn rí rárá. Ogun òkó wọn rí, ogun òkó wọn rí. Olúyọ̀lé yìí ṣẹ̀rú ẹnì kọ̀ọ̀kan. Ogun òkó wọn rí rárá. Ogun òkó wọn rí, ogun òkó wọn rí. Ọmọ Ìbàdàn yìí ṣẹ̀rú ẹnì kọ̀ọ̀kan. Ogun òkó wọn rí rárá. Eré ètò ní eré olóríire ni. Ẹ̀sà àtòdí o, ti aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ ni. Adeola, aya Bakare, dákun mọ́ dágọ̀jọgọ̀jọ ọdún rẹ̀ lóde. Òní ọjọ́ ìkejìlá oṣù kẹsàn-án ọdún 2024 ìlógójì ọdún géré tó délé ayé. Ọjọ́ ayọ̀ ìlò díjẹ́ o, olóríire. Ọjọ́ ìdùnnú ọjọ́ ire ni. Ọlọ́run ọba ló kọ̀ bire sí ọ. Èdùà ló dìrí ẹwà fàkùkọ rẹ tẹ́ ló gbé. Dákun mọ́ ọgbọ́n bí mo ti ń wí o. Adeola Animasahun, mọ́ fi gègé lọ́rọ̀ ẹ̀dùn bí. Ilé ńlọba wa kówó dé. Ẹ̀yìnkùlé ńlọba wa kọ́wọ́ dẹ́dẹ́. Yàrá ńlọba wa kọ́wọ́ kankan lé. Torí ìrẹ̀lẹ̀ mi alámọ̀ kẹ́fì ń pèrè rẹ̀. Ìyá tí ìrìn àjò ìfẹ́ fún ọlọ́rọ̀ bí wá bí. Your mother in love, Mrs. Gbémisọ́lá Ọdẹ́kànbí, òun ló bẹ̀rẹ̀ mí lọ́wẹ̀. Òun àti Bùkọ́lá Ọládòkun, your sister in love. Wọ́n ní kí n wá kí aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ. Wọ́n ní bí Adeola ti ń tọ́jú ọkọ, ló ṣe kẹ́ ọmọ, ló tọ́jú ẹbí, ló sì tún ṣètọ́jú ara. Wọ́n ló dára nílé, wọ́n ló tún wuyì láwùjọ. Gbogbo ẹbí ọkọ rẹ pátápátá, tíwọ náà ti dára wọn tó ti dọmọ fún wọn. Wọ́n ní ìmọ̀ kì í ọ́ ní gbèjègbèjọ. Ìyá àmọ́dúpẹ́ ọ̀rẹ́ olúwa wọn ni mò ń ké sí o. Ìyá Gbọ́láhàn Bakare Junior, dákun mọ́ gbọ́ dídùn ẹ̀dùn mi. Èmi fẹ́ gbéra kankan, mo fẹ́ rèlé àwọn bàbá rẹ̀. Àbọ̀ ọmọ pé Ìbàdàn ní ṣẹlẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ọmọ aróhùnmú, ọmọ àrẹ́dẹ̀dẹ̀, ọmọ ọ̀kọ́dà tó kọ́ kéwú sínú.
ọmọ lè mọ̀ wù lókè agbèdì bí n bá súre lẹ́yìn ìyá rẹ̀ ń kọ́ o. Ìwọ lọmọ olóde òkúta ọmọ àbòkè díẹ̀ ṣoògùn ni wọ́n pòkì ilé ọlọ́kọ̀ tó wà ọ́ wáyé. Ọmọ arólú owó ọmọ arégúsì ìmọ̀délé ọkọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ ajé òrosùn ọmọ ajẹgbíyó ọmọ ajẹgbíjẹ karahun ọmọ àfi karahun fọ́rí mu. Ìbàdàn májà májà tí kára wájú lẹ́rù o. Ìbàdàn ń mẹ́rù ẹrù rẹ̀ ń mẹ́rù ṣe bẹ́yìn lábẹ́rú mẹ́rù lójú ogun. Ọmọ àgbọ̀ sásá ogun máma ń sá ọmọ àgbọ̀ yàyà ogun máma àyà. A kì í wáyé ká mọ́mọ́ lárùn kan lára. Ìjà gbóró láàrùn Ìbàdàn. Ìbàdàn ìlú Òjó ìlú Àjàyí ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olódò gbòkẹ̀rin lójú ogun. Ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ṣọbọyọ̀kẹ́ ọmọ àríkẹyàn gbọ̀ngàn òjò lárómi wẹ̀ nílẹ̀ àrólú. Àrólú owó ọmọ ike mi òjò tọ̀yà kí wọ́n mọ̀ ṣe gbé mi fọ́yà. Ike mi òjò tòṣà kí wọ́n mọ̀ ṣe gbé mi fọ́ṣà láwẹ̀. Ike bí wá ní kí àmúṣe ìyọmọ oníkẹ́ yìí gẹ́dẹ́. Ẹ̀sà òpin ara ògbójò wọn kì í fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀. Béèyàn bá fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀ tó bá ṣá bàbá rẹ̀ lọ́kọ́. Èmi ò jẹ́ fọkọ́ kan bàbá mi. Eégún di mẹ́fà ló gbìnlé. Èmi níṣe tóbìrì ò máa wo. Pàká ló di mẹ́fà nígbàlẹ̀ kí níṣe tóbìrì ò máa wo. Ara ògbójò ẹ̀sà tó lò bí ọmọ rẹ̀ ìyọrùn yá súnké sí. Iwájú ológbòjò ìgbà eégún ni. Ẹ̀yìn ológbòjò ìgbà eégún ni. Ọ̀tún ológbòjò ìgbà eégún ni. Òsì ológbòjò ìgbà eégún ni. Mówó ke mówó sálẹ̀. Wò rí mi tí wọ́n kẹ́pẹ̀rú eégún sí mọ́. Ìbàdàn lọ́mọ ọmọ láyìípo. Adeola ẹ̀fọ́ ọmọ pé láyìípo sì ní bàbá Ìbàdàn. Bọ́ ọba mẹ́rẹ̀ wọn ọ̀lẹ́ máa wàdà wọn. Bọ́ ọba máa wàdà wọn ọ̀lẹ́ máa yí ní ike wọn. Bọ́ ọba wá máa yí ní ike ń kọ́ o ọ̀lẹ́ máa yí ní padà. Àyàgbọ́lá ò Bákàrè jẹun sírẹ́bà ọdẹ́lẹ̀ ọkọ rẹ̀. Ọmọjọdá odò ayọ̀ ní Ẹ̀pẹ́ níṣẹ́ ilé olówó orí rẹ̀. Ẹ̀pẹ́ alárọ̀ ọmọ ògún mọ́ dẹ́dẹ́ o. Ọmọ afẹjọ yẹjọ ọmọ aṣòro kánà ọmọ lè wá. Bánà bá wá odò ni yóò gbé lọ. Ọmọ onídà má jẹ́ kí má jẹ́ ènìyàn. Ta ló lẹ́yìn olóbi lẹ́pẹ́? Ẹ bá ń bi wọn pé ta ló làlágbá lúgú bàbá omi gómi? Ta ló làtàbà túbú bàbá odòkodò? Àbọ̀ wọn pé ẹ̀yin lẹ́lẹ́dẹ́ o ẹ̀yin lẹ́sìn tún lákàn nílé ọkọ rẹ̀. Àṣeyí ṣàmọ́dún o Adeola ní máa ṣàwọn. Àyàgbọ́lá Bákàrè ẹbí rẹ̀ tó ṣògo òjì ọdún ni yóò ṣọgọ́ ọ̀run ọdún nínú àlàáfíà pípé nínú ohun rere gbogbo. Kò wá sí bọ́ ti pẹ́ láyé tó ọmọdé báwọn ké oníṣòro. Gbẹ̀dẹ̀ nírọ̀ kókò lábàtà nínú ayé mi o. Yóò rọ̀ ọ́ yóò tù ọ́ dọjọ́ alẹ́ porogodo ni. Orí látọjọ́ tọ́lọ́run bá ti buyọ̀jà òkun. Kò sọ adùn rẹ̀ dúrí o. Adùn ọmọdé kúrò nínú ọ̀rọ̀ rẹ̀. Ìyá rẹ̀ Mrs. Gbémisọ́lá Ọdẹ́kànbí àti ọmọ ìyá tí ìrìn àjò ìfẹ́ fún ọ. Bùkọ́lá Ọládòkun àti gbogbo ẹbí pátápátá. Wọ́n ní lórúkọ Ọlọ́run ọba ó fọwọ́ pawú. Wá sì tún fèrè gíjòbí